wá fún mi ní ìwà rẹ̀ tí sọ ní dèèyàn rẹ̀ aláníyàn rere ni ó ṣe mí ọba rẹ̀ lómi ní sábàbí rẹ̀ fáwọn tí ó ṣoríire. Mo wá ní àlàré jẹ́ òṣè lọ́nà rere fi mí ti àwọn èèyàn rẹ̀ ká lè jọrin kórè kẹ́mi kí n lè máa fi ìkẹ́ ìṣàánú ara yẹ kórè má má dìbì dàda ó mọ́ mi lọ́wọ́ ọlọ́run má kọ̀ mí lẹ̀ o kẹ́ni mi má sọ ògbó tán ẹni rò lọ́kàn pé ṣe tèmi máa ń bí òun nínú pẹ̀tù sí lọ́kàn bí o bá gbọ́ mú wọn sọ́dọ̀ rẹ ọlọ́run. èmi láláhùn mo ní mú wọn mọ́ ìsìlámù lẹ̀sìn wa aláàlá rọ̀bùnà aláàlá sùnà. kábà ti tọ́ mi ládojúkọ alikóríyá ní màlágbójúlé aláàlá rọ̀bùnà aláàlá sùnà. èdìdí adé ajárúkọ yàtú ọmọ agbóló àìjẹ akẹ́kọ̀ọ́ oríire expensive alájà tuntun latest alájà níta certified alájà rúkọ̀yàtò mẹ́rìndé o. ó ní mo gbàgbọ́ nínú ọlọ́run ọ̀kan ni kò lórogún kò lọ́ba kankan mo jẹ́rìí wípé náà bí mo mọ̀ ẹrú ẹ̀ kò jíṣẹ́ ló ń jẹ́. kakirun déédéé lásìkò ẹ̀ káyọ̀ sàká nínú dúkìá ẹni kágbáwẹ̀ ṣiṣẹ́ àjìkó pé o kábàdì mùsùlùmí òdodo aláàlá rọ̀bùnà. yóò fẹ́ máa jórúkọ lásán olórí mi bẹ́ẹ̀ ní kalẹ̀ Mọ̀lánà Sheikh Sulaiman Òṣòyẹmí kún fáyà kùnú àyìnlá ọkọ̀ Àbíkẹ́ Àjàmọ́sùrà tùmí Àbíkẹ́ Adé Àbíkẹ́ Àrò ọmọ onílé olórin àtúbọ̀ máa dára sí ni. ẹ̀rọ mi ò fẹ́ máa jórúkọ lásán àfi kí n jó nígbàgbọ́ òdodo mo tètè ya mọ́ mẹ́fà sọ̀rọ̀ mo gbàgbọ́ nínú ọlọ́run ọ̀kan ṣoṣo dájú ní páwọn màláìka ń bẹ̀ wọ́n yàtọ̀ sẹ́dá yòókù tọ́ládá àwọn tírà tó sọ̀kalẹ̀ mẹ́rin ni wọ́n Táórátà Ìnjílà Zaburatu ló sì kẹta mo ń bọ̀ wá fún ẹni kẹrin aláàlá rọ̀bùnà. báṣe wá bẹ́lẹ̀ jìde dúpẹ́ kárò mú lọlé ìkẹrin nínú mẹ́fà tàǹtù mo gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ìkẹrin nínú tírà táwí ní kùrìyà ní fànàbí Muhammad
aṣáájú akọ́yìndé gbẹ̀gbọ́n wa tàtórí ẹ̀dá ayé àtọ̀run mọ́ ìkarùn ṣálọ́jọ́ ìdájọ́ mo gbàgbọ́ nínú kádàrá wa mùsùlùmí gbọ́ mẹ́fà yìí ló fi jó nígbàgbọ́ òdodo. Allah hasbuna. Èjìdé ọmọ agbolo ajé làwọn báyà ayọ̀ táwọn bá dúpẹ́ ajá káyà tù Èjìdé. ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé Àtìbà ajíṣẹ́ bí Ọ̀yọ́ làárí Èjìdé o Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹni kankan o Èjìdé. bá mi bẹ́ẹ̀ ní kalẹ̀ àwọn tán bí wà ń bẹ́ẹ̀ ní tòsí ọmọ láti ṣe ẹrù bá mi wọ́n ti sọ pé ń bá a lọ kún fáyà kùnú bàbá tiwa alikọ́ sí mi yóò ọ̀ṣọ́ tí bá ti ń wojú àsìkò náà la ọkọ mi á sì máa balẹ̀ bá mi àgbà àyàrá bàbá arúgbó nípa kátà àtúbọ̀ máa dára sí alájí àgbà tí ìfẹ́ bẹ̀rẹ̀ kóníkálukú tẹ̀lé wa lọ agbolóye tó ń fi máa sọ̀rọ̀ túndé bí ṣe ẹ̀ sákàrà gbé kákọrin ọpẹ́ sọlọ́hún ògo sọlẹ́kùn ọ̀la. Ọpẹ́yẹmí alájí àgbà ti fẹ́ bẹ̀rẹ̀ kóníkálukú tẹ̀lé wa lọ àgbà olóyè tó ń fi máa sọ̀rọ̀ túndé bí ṣe ẹ̀ sákàrà gbé kákọrin ọpẹ́ sọlọ́hún ògo sọlẹ́kùn ọ̀la. Ènìyàn di 28 ọdún là ń bẹ nílọrin. Àwa lọ́dọ̀ orúkọ yàtọ̀ Èjìdé. Ọmọ agbolo ajédá alájà tuntun. Ọpẹ́ làwa bá ẹ̀ dá, ijó làwa bá ẹ̀ jó. Ó ti bó níwá ṣe, ó ti bẹ́ lẹ́yìn ṣe. Ó kàn tèjìdé lẹ́nìí o. Orí tọ́mọdé tàgbà lọkùnrin lóbìnrin tọ́nà òfèjìdé torí Èjìdé ò jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Èjìdé ó ti bó níwá ṣe ó ti bẹ́ lẹ́yìn ṣe Èjìdé ló kàn lẹ́nìí èmi lọ́kàn ẹ wá bá mi dúpẹ́ ẹ wá bá mi jó láfi ṣe yẹ má sọ púpọ̀ jù kò sí nǹkan tá a ná nítorí Ọlọ́run ọba tó kéré tó pọ̀ jù ìyá mi Àbíkẹ́. Oyin kan sọ́la yín ní bàkí. Ẹ má sọ pé ó pọ̀ jù tá a bá ṣe léyìí ká fi dúpẹ́ fọlọ́run ọbẹ̀ mi lẹ́fẹ̀ẹ́ tún jẹ́ àṣe. Èjìdé ó yáyọ pọ̀ra òfin dúpẹ́ fọlọ́run ọba ni ẹni bá ní tí yẹ pọ̀ jù kókó bàbá wọn lọ. Iṣẹ́ àjìnà òkèrè tàbá wa dé tà ń dúpẹ́ kò sí ń ta ṣe tó pọ̀ jù gbẹ̀yàn di certified alájà ó yẹ kó dúpẹ́ fọlọ́run ọba. Ìgbà tá a lọ sí múra. Ara wọn tó ń sọ pé Èjìdé kọyín nítorí ipò lọ sí múra.
ó tún wá dà lájà àtúnpèdè àpàwọn àǹfà kan bá wá kí ọlọ́run ọba wọn pàwíyé ká wá dúpẹ́ ẹ̀tún wá ń sọ pé pọ̀ jù kódà kò tó káfíjó dúpẹ́ fọ́lọ́run ọba ìjìdí ọpẹ́ yẹmí orúkọ ayáàtò mi mo dúpẹ́ mo ṣọpẹ́ mo ránú gbà mo rí rẹ̀ gbà mo ṣọpẹ́. Èjìdé mo dúpẹ́ Rúkáyàtù ló ń dúpẹ́ ó ti ránú gbà oríire gbà máa ṣọpẹ́. Mo dúpẹ́ mo ránú gbà oríire gbà máa ṣọpẹ́. Ó lé mi náà pẹ́ṣẹ́ mi nítumọ̀ mọ̀mọ́ pẹ́ wá. Èjìdé Rúkáyàtù mo ránú gbà oríire. Ọmọ agbolu ajé Èjìdé alájà Rúkáyàtù bèbè o ẹ bá ń kí certified alájà ló ń dúpẹ́ ó sọ pé ẹni tí Ọlọ́run bá gbèjà ẹ kó má máa tún jà mọ́ o Èjìdé. Èjìdé sọ pé ní tí Ọlọ́run bá gbèjà ẹ kó má máa tún jà mọ́ o Èjìdé. Mo dúpẹ́ mo ránú gbà mọ́ o torí mo ní tó dùn tí mo ń bẹ̀rù kó má bàjẹ́ o mi ò lè bá wọn tẹ́gbẹ́rẹ́ kalẹ̀ rojọ́ ká òmùṣẹ́ níṣẹ́ bá rí tì mí ló jẹ́ nígbà tí mo kàn mọ́kàn mi ò lè jábọ́ àwíyé ò láfojú dìbò ò lè jábọ́. àwọn ń ṣiṣẹ́ wọn táwọn ṣòṣì kò jọra bá ṣe ń jayé lọ táwọn jìyà ẹni pé ẹni bá mi ṣọ̀tá kábàámọ̀ torí pé ọba ló yàn mí mo fi jà fún jà kó dájọ́. Èjìdé ọ̀tá ayé mi máa ráre gbẹ̀yìn ẹ bá ń bẹ mo dúpẹ́ mo ránú gbà mo rí rẹ̀ gbà mo ṣọpẹ́. ẹni tí ò bá ti gbà fún iṣẹ́ Ọlọ́run ọba máa ráre ni. ẹni tí ó bá ti gbàmù kádàrá Ọlọ́run ọba gba kodoro ni. iṣẹ́ Ọlọ́run láládé àwíyá àmọ̀dá ọmọ ìlà kún fàyà kùnú bàbá tiwa. gbogbo kádàrá wàá gba kodoro ni kọ́lọ̀ ń fẹ́. ẹni tí ó bá ti gbà fún iṣẹ́ Ọlọ́run ọba ó máa ráre gbẹ̀yìn ni. Èjìdé ọdẹ alájà Fálílátù mi ló ń náwó ó sanwó Rúkáyàtù mi ó ṣeun alájà Fálílátù ló ń náwó ó sanwó àwíyé àmọ̀dá akọrin owó bàbá àmọ̀dá Àyìnládé ṣọmọdé tí mi fi fọ́mọ mi láyìnlá nítorí páwọn aláìlá máa ń nínú mímọ́ ẹni tá a bá fẹ́ kọ́mọ ìjọ la máa ń fọ́mọ lóko ẹ̀. alájà Rúkáyàtù ló ń jó Èjìdé adé ọmọ yọ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dé àti bàṣà ní Rúkáyàtù àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò lè fi fàdé nìkan àlìkọ́ sí mi Ọ̀yọ́ mo kì í yẹ sí kalẹ̀. Èjìdé Rúkáyàtù ọmọ àgbẹ̀lẹ̀wà jẹ́ ó ní kákí ọkùnrin lóbìnrin tẹ́tọ́nà fún mi Rúkáyàtù ẹ ṣeun ìwà mi ò dáa mi ò mọ̀ ṣe ìfẹ́ lẹ́ fi gbà mí àánú lẹ́ fi gbà mí
Àbíkẹ́ Mọ́nsúrátù mi. Màmá Bíbátù Àyìnkẹ́ Adé, màmá bẹ̀bí Sínátù láì mi. Màmá Dúnní, màmá Jàrámọ́tà láì mi. Aya Ìlàkùn Fáyàkùnú ẹ ṣeun gan. Ẹ kú ìtọ́jú àwọn alájà Mọ́nsúrátù mi. Àjọkẹ́ Àbíkẹ́ Adé, Àjọkẹ́ ọ̀nà orúkọ Àtù mi ò mo dúpẹ́. Mo ránú gbà mo rí gbà. Àjọkẹ́ Adé mo dúpẹ́. Mo ránú gbà mo rí gbà mo dúpẹ́. Ọmọ bàbá Àṣìlẹ̀, Àṣìlẹ̀ nílé ló ń sanwó mi. Ọmọ láti ṣe ọmọ bàbá mi ni. Ó ní gẹ́gẹ́ bí àná ní olójú wa. Tàṣìlẹ̀ bàbá ń lérò fi wá sílẹ̀ lọ. Wọ́n kú wọn ò kú, àwọn rántí wọn. Rọ̀jò kẹ́sì kábàárì Àṣìlẹ̀. Gẹ́gẹ́ bí àná ní olójú wa. Tàṣìlẹ̀ bàbá ń lérò fi wá sílẹ̀ lọ. Wọ́n kú wọn ò kú, àwọn rántí wọn. Rọ̀jò kẹ́sì kábàárì. Alhamdulillahi ta'ala. Alhamdulillahi ta'ala. Èjìdé ló ń dúpẹ́ fọlọ́run ọba o. Alhamdulillahi ta'ala. Certified alájà Èjìdé Adé. Alhamdulillahi ta'ala. Expensive alájà Èjìdé Adé. Alhamdulillahi ta'ala. First class alájà Èjìdé Adé. Alhamdulillahi ta'ala. Alhamdulillahi ta'ala. Alhamdulillahi ta'ala. Aláràfà latest. Alhamdulillahi ta'ala. Ẹ̀ka aláràfà latest. Alhamdulillahi ta'ala. Ajárúkọ yàtọ̀ ń dúpẹ́. Alhamdulillahi ta'ala. Alájà Kẹ́ni wọ́n ń bá ẹ dúpẹ́ o. Alhamdulillahi ta'ala. Gbogbo àwọn ọ̀rẹ́ ló ń bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Tẹ̀bí tara tójú ló mọ̀ ń bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Èjìdé ò jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Alhamdulillahi Ọ̀gá wa àlìkọ́sì mi gan bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Àlìkọ́sì mi ọ̀ṣọ́ gan dúró tán. Alhamdulillahi ta'ala. Wọ́n ní kinní kan ò ní ṣe ẹrú kọ̀yàtò. Alhamdulillahi ta'ala. Kinní kan ò ní ṣe ẹrú kọ̀yàtò. Alhamdulillahi ta'ala. Mímí kan ò ní mi ẹrú kọ̀yàtò. Alhamdulillahi ta'ala. Ìyá wa Àbíkẹ́ wọ́n bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Ajá Ìmọ̀tù Ọláfàṣ. Alhamdulillahi ta'ala. Gátà kan bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Bùkọ́lá gátà kan bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Rúkọ̀yàtò. Alhamdulillahi ta'ala. Ọmọ kan ìdè kan bá ẹ dúpẹ́. Alhamdulillahi ta'ala. Èjì rẹ̀ máa méjì rẹ̀. Alhamdulillahi ta'ala. Ẹdún jọ bí èjì rẹ̀ oyin lá. Alhamdulillahi ta'ala. Èjì rẹ̀ máa méjì rẹ̀. Alhamdulillahi ta'ala. Ó ṣe ń rúkọ̀yà. Alhamdulillahi ta'ala. Honorable Bashiratu mi o. Ẹ jẹ́ káyọ̀ olóore aya Saliu Mustapha bàbá tiwa. Sùrà kí n gèrè ọlọ́rẹ̀. Àwọn ìyá wa nìyẹn. Aya ọlọ́lá nìyẹn. Honorable. Honorable Bashiratu mi ọmọ Saliu Mustapha òun ṣeun gan ni. Ó san omi àmàdà ọmọ láti ṣe. Túràkì eyín Jídé Túràkì ń gèrè ọlọ́rẹ̀ Saliu Mustapha. Tabadile ẹ bá mi kí bàbá mi Túràkì ń gèrè ọlọ́rẹ̀. Mo fi Abdulkareem lọ́ọ̀yà Koko Bite kí bàbá mi. Ọmọ nulẹ̀ ni mí. Honorable Aládìpọ̀
ọlárẹ́pọ̀ ọláwépọ̀ mọ́ra wọn ọmọ Turaki ọ̀nàrẹ́bù Bashiratu ọmọ Turaki èjìdé gangan èèyàn Turaki ní kó wá pọ̀ ṣé kó wá pọ̀ létí ẹni orí ní àbóhùn bẹ̀ àwọn eléyìí dáyọ̀ mọ́jú agbára lọ Turaki ń gèrè ọlọ́rẹ̀ sáàlì o Turaki ń gèrè ọlọ́rẹ̀ ẹni ọlọ́run bá lò tó fi kẹwàá o òun lọ́lọ́run mi lò tó fi kẹwàá dárí níbi Mustapha jẹ́ nílọrin ojúlówó ọmọ ṣòwò Álímì o ojúlówó ọmọ ṣòwò Álímì 2027 yẹn ti ṣú ojú o 2027 yẹn ti ṣú ojú Turaki ń gèrè ọlọ́rẹ̀ o Turaki ń gèrè ọlọ́rẹ̀ akínsálì Mustapha òun lọ́lọ́run mi lò tó fi kẹwàá Sálíù máa bọ̀ àwọn fẹ́ràn ẹ̀ Sálíù máa bọ̀ àwọn fẹ́ràn ẹ̀ Mustapha máa bọ̀ àwọn kó ẹ̀jẹ̀ Mustapha ò Sálíù Turaki ń gèrè ọlọ́rẹ̀ gèrè ọlọ́rẹ̀ o. Turaki ẹni àfúntò lè ná a ní máa ṣàhùn ọlọ́rẹ̀ tó lọ fún ni wà mọ́ aláàánú èèyàn òun ni Sálíù Mustapha kágbé lárugẹ Ìlọrin fi ní àforíṣẹ́ ẹ̀san fàlànà èèyàn Turaki lẹ́ni àfúntò lè ná a ní máa ṣàhùn ọlọ́rẹ̀ tó lọ fún ni wà mọ́ aláàánú èèyàn òun ni Sálíù Mustapha kágbé lárugẹ Ìlọrin fi ní àforíṣẹ́ ẹ̀san fọlọ́rẹ̀ èèyàn ó ní kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. Àpáyà mi kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ bá ń bí wọ́n pé kí nọ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ̀bẹ̀ àwọn alábòsí kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ̀bí kẹ́ni mọ́mọ́ ní kí nọ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ bá ń bẹ àwọn eléni ní kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ bá àwọn aláròkà kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ẹ bá àwọn oníbàjẹ́ kí lẹ́pà tún ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pà tún ṣe. ó dá kí lẹ́pẹ́ jìde ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ jìde ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́pẹ́ jìde ṣe tẹ̀fí ń ṣe tẹ̀ ń ṣe dáná di ògo tẹ̀fí ń lùlù kókó. Èjìdé Rukayatu ọmọ agbóhùn àìjẹ́ ojú pàṣẹ kẹrẹ mọ́dà sí bá ọmọ yọ Aláàfin ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tàrùn ò gbọ́dọ̀ ṣe ọmọ òfò tó fò ò gbọ́dọ̀ ṣe ẹni bá ń ṣe ẹ̀ṣá ló fò ní àṣẹ ó ní kí lápẹ́jì dé ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ́pà jìde ṣe. kí lápẹ́jì dé ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ́pà jìde ṣe. ọpẹ́ mi ẹ̀ṣẹ̀ wo lápẹ́jì dé ṣe tẹ̀fí ń ṣe tẹ̀ ń ṣe dáná di ògo tẹ̀fí ń lùlù kókó. Alájà Káyírátù mi Alájà Káyírátù mi o ṣeun ó sọ pé àlọ́ òkúràn ká lóòótọ́ kò ní fẹ́ ohun tó dùn ó kalẹ̀ bí kò ń tó dára ó bàjẹ́ o ló ń ṣe yín àmọ́ ìmọ̀ṣẹ́ yín ọlọ́run ṣàdìpọ̀ fún yín. Alájà Táyírá kò lè wó Táyírá ò lè wó dílé ọlọ́run àwíyé àgbà agbára lọ́wọ́ kò ní kòkó láéláé
ọ̀tá ẹ̀dá mi níbi kó bàjẹ́. ọmọ olówó ẹ̀tù tá a bá wá wí tẹ́ wá sọ pé ò gbọ́ ojú yẹn bó tó bá ti pé iṣẹ́ ọwọ́ mi gbà lé ní lórí. ọmọ olówó ẹ̀tù òun bẹ́ẹ̀ tì wá ọmọ olówó ẹ̀tù mo rí bó ti ṣe ń kó wá jẹ ó wá ń fọwọ́ appreciate wa ọmọ olówó ẹ̀tù ọmọ olówó ẹ̀tù Àjàtà Ìràtù ọmọ olówó ẹ̀tù Àjàtà Ìràtù ọmọ olówó ẹ̀tù ó san orúkọ yàtò ọmọ olówó ẹ̀tù ọmọ Ọ̀yọ́ Aláàfin ọmọ olówó ẹ̀tù Àjàtà Ìràtù ó san orúkọ yàtò méjìdé ó ti gbẹ́gan tán tí ń bára bọ̀ o ó ti gbẹ́gan tán tí ń bára bọ̀ o látàyà lálùmọ́lẹ̀ ní Rùkọ́yàtò ó ní sẹ́tì àwọn ológo lọ́rẹ́ léjìdé o ọ̀rẹ́ mi olówó làwọn ọ̀rẹ́ mi wo tó bá ti rí wọn làwọn bílì ni olówó làwọn ọ̀rẹ́ mi tó bá ti rí wọn ṣáwọn bílì ni o. màmá mi Àbíkẹ́ kú ìkàlẹ̀ o ìmọ̀lẹ̀ mi olówó làwọn ọ̀rẹ́ mi ẹwà àwọn Èjìdé ọ̀rẹ́ léjìdé o mo fẹnu ṣe rárá. ṣẹ́ẹ̀tì àwọn ológo lọ́rẹ́ léjìdé ẹ̀bà olówó làwọn ọ̀rẹ́ mi. wò sóbí tó bá ti rí wọn ṣáwọn bílì ni ọ Alájọ Onígòdì Èjìdé Adé tábà tí wá yọ Ṣàngó wọn ló pọ̀ o ìyàwó Alájì Onígòdì ẹ máa wọlé máa. Èjìdé Adé àtòwọn àtàwọn tiẹ̀ ìwọ ló mọ̀ tó ń bọ́ lófò ṣe olóríire l'Èjìdé ń bá ṣe àtọkùnrin àtobìnrin tó bá rí méjìdé olóríire ní gbogbo wọn tó bá ti wá yọ Ṣàngó wọn ló pọ̀ o ìyàwó Alájì Onígòdì ẹ máa wọlé máa ó ní ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan Èjìdé Adé wa máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Alájà mi Nickmore tẹ́ bá ti rólówó ẹ bá ń pọ́nlé tẹ́ bá rólówó ẹ polówó lé Nickmore ẹ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ rọra máa gbẹ́sẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan. Mufti-J ó ṣeun gan ni Mufti-J máa gbẹ́sẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan Mufti-J lẹ́rìílẹ̀ èèyàn gidi Mufti-J lẹ́rìílẹ̀ èèyàn gidi. Kún fàyà kùnà yìí ó ṣe gan Àyìnlá o bàbá wíyá mọ́dà yìí ó ṣe gan Àyìnlá o. Àyìnlá àwọn náà sọ wá dológo àgbáyé kún fàyà kùnà yìí ó ṣe gan Àyìnlá ló sọ wá dológo àgbáyé kún fàyà kùnà yìí ó ṣe gan. Abọ́lọ́run ṣàlàbẹ̀ kó fún yín lẹ́sùn lóore kún fàyà kùnà yìí ó ṣe gan. Ó yẹ ẹ̀yẹ mi nìyẹn kí n gbọ́ nìyẹn kí n gbọ́ Èjìdé ewé ayò ewé ìtún méje ìtún lóníkẹ́ tún mi ṣe ìfà lóníkẹ́ fà mí mọ́ra àìsí inú kò gùn wá tárí ogun méjì ọkà bàbà
ogun mẹ́ta ọ̀kan wá sẹ́ orin ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ ìjọ ìmọ̀ ẹnu wọn fi ìmọ̀ tún ìmọ̀ ìjọ ìmọ̀ ẹni wọn fi dalẹ̀ táwọn bá lọ mẹlẹ́mọ́ wọn á fi jóyè ẹlẹ́mọ́ aláwáyé ó ń sọ orúkọ ẹ̀yàtò táwọn bá lọ méjì o wọn á fi jóyè rúbọ tọwọ́ wọn bá tẹ̀gbìn wọn á fi jóyè aláre àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọn wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ wọn ń pa Akíntọ́lá Akíntọ́lá ọmọ ogun wọn ń pa Akínyọ̀dá Alájà Wẹ̀lé wọ́n pa Akínyàn Bàdáńdẹ́ ọmọ ọba Ìjẹ̀bú Èrè ó dọ́gbọ́lù kẹrẹ ajagun lólòdì ọ̀run tó bá ṣe pété mi ọba ń darí jọ wí àgbèrò nìkan gbọ́ ọwọ́ tí ṣìṣìdì bá gbé àgbètì ló máa ń gbé àyàn ti dà yẹn ewu rẹ ọlọ́run dákọ̀ máa padà lẹ́yìn yẹn. Alájà mi ń bọ́ kọ́lọ́run dákọ̀ máa padà lẹ́yìn yẹn. Yèyé Oge Cardi B máa bọ̀ lọ́dọ̀ mi mo rí ẹni bẹ́ẹ̀ yẹn o. Ẹ bá mi kí Yèyé Oge Sàókì kọ́ yìí á túbọ̀ máa dára sí i. Ó ti pẹ́ gan àwọn tàwí àgbà nìyẹn látọjọ́ tó ti pẹ́ o. Sàókì gbówó jáde gbówó jáde òórùn Sàókì ní orí gbàǹgbà kì máa ṣeré Cardi B gbówó jáde Yèyé Oge gbówó jáde. Ìyá mi ni má tún máa bèrè orúkọ ẹ mọ́ òdún ni Yèyé Oge kì í ṣàìmọ̀ fún olóko àwí àgbà bá ń gbówó jáde gbówó jáde. Cardi B gbówó jáde Sàókì gbówó jáde Sàókì bá ń gbówó jáde. Ojú ọkọ Sàókì gbówó jáde gbówó jáde. Sàókì gbówó jáde jẹjẹjẹjẹ lójókòó ó wọlé tọ̀ ẹ̀ wá àlùbáríkà wọlé tọ̀ ẹ̀ wá ọlọ́run má jorógùn kó wá bá aláwọ̀ má jorógùn àdá wá bá. Ọpẹ́yẹmí Áfísù máa ṣọ́ mi lọ. Àyìnlá ló ní gbogbo ibi tí bá ti dé kí n máa gbé Áfísù máa ṣọ́ mi lọ. Alára kéwú ìmáàmù alára kéwú kún fáyà kùnú ẹni rè. Wọ́n ní pa Áfísù a máa ṣọ́ ẹ lọ. Kíní kan ò ní ṣe àwìyé àmọ́dá o. Kíní kan ò lè ṣọmọ kún fàyà kún náà. Kò lè ṣọmọ kún fàyà kún náà. Kíní kan ò lè ṣọmọ kún fàyà kún náà. Àwọn ni wọ́n fà níyàn tọ́ wa, àwọn ni wọ́n fà níyàn tọ́ wa. Òṣòyẹmí, àwọn ni wọ́n fà níyàn tọ́ wa. Wọ́n ní tàbára lágbà ká máa kí wọn. Tàbára ọmọ kékeré ká pọ́n wọn lé. Tàbára ẹni tó ń tara fún káyé wọn sí. Ọláfàṣ mo rí ẹ o. Ọmọ Àyìnlá mo ń kó ẹ jẹ. Rọ̀yìmọ́tù kò fọ́ fún ẹ gan. Ọmọ Àyìnlá kó fàyà kúnnù. Ó ń sanwó àwìyé àmọ́dá Ọláfàṣ. Amúnidára dára fún ẹ. Amúnidára dára fún ẹ. Bó ti ṣe ń sanwó àwìyé àmọ́dá.
Àṣàbí adé mò ń kó ẹ̀jẹ̀. Àyìnlá ló fi ìwà rẹ̀ kọ́ wa, àwọn ni wọ́n fi ìwà rẹ̀ kọ́ wa. Òun ló fi ìwà rẹ̀ kọ́ wa. Bàbá alálàgbà wọn ní apọ́n wọn lé. Bàbá ọmọ kékeré ká yẹ wọn sí. Ká yẹ wọn sí, àwọn ni wọ́n fi ìwà rẹ̀ kó fáyà kùnà oṣù yẹmí. Ọkọ Àbíkẹ́ kún fáyà kùnà. Ọkọ Àbíkẹ́ kún fáyà kùnà. Èjìdí adé mò ń gbọ́ ẹ̀mú. Ẹ kí Alájà tuntun. Ukọ̀ yàtọ̀. Olúwa ẹ̀ káàbọ̀, èrò ilé Olúwa ẹ̀ káàbọ̀. Alájà Rúkáyàtù káàbọ̀. Aláràfà mi o. Èjìdí aláràfà nìyẹn. Aláràfà nìyẹn. Alájà mi náà máa bọ̀ lọ́dọ̀ mi. Bá mi ò ṣòye mí, ẹjọ́ wa títí ní. Ìyàwó mi kẹ́jà mọ́ sóra tù mí o, àyà olóore. Òṣòye mi kún fáyà kọ̀nà yẹ ṣeun gan. Ẹ̀yin lẹ́kọ́ àbọ̀ṣe máa ń gbáyé. Ìyàwó Àbíkẹ́ ẹ̀yin lẹ tọ́ wa. Báwo ṣe ní fẹsẹ̀ pé ta ò ní ṣìwàwù. Ẹ fọ̀rọ̀ lọ́hùn tọ́ wa. Ẹni bá délé yín tí ó yè. Lọ́ọ̀yà ní ẹ̀wò ni kò ní dá fúnrọ́. Ẹni bá bà yín ṣe tó tún wọn bà yín jẹ́ yóò padà bàjẹ́ fún ọkàn yín ni. Adúpẹ́ fọlọ́hún ọba tí ó yẹ wá kúrò nínú Siratal Mustaqim, àwọn tó mọ̀nà dáadáa. Ìyá mi Àbíkẹ́ o tí ó sọ wá sínú ẹni àánú. Àyìnlá làbálọ̀ kún fáyà kùnà mi ò ṣeun gan ni. Àlàálá yá ṣe kànà kún fáyà kùnà bàbá. Àlàálá yá ṣe àná kún fáyà kùnà bàbá. Àlàálá yá ṣe àná kún fáyà kùnà bàbá. Ọkọ̀ Àbíkẹ́ Àjàmọ́súrátù mi olówó orí ọ̀gá wa. Ọkọ̀ Àbíkẹ́ Àjàmọ́súrátù mi ẹ̀ka ìjú àfá wa. Ó ní owó ń bọ̀ tó bá ti ní gbàgbọ́. Ọmọ bọ̀ tó bá ti ní gbàgbọ́. Ẹ bá pa sáà mọ́ mi lára, ebi ọmọ yín la. Bàbá ti ṣe tó dá sí mi. Àlìkọ́ sí mi. Àkànkí la máa ń kákẹ́ dá èèyàn, ó dídí lálìkọ́. Mo máa fún yín jẹ lódìdí ni, àsìkò náà làwọ̀ ọ̀gá wa. Bá mi ò ṣòye mí, ọkọ̀ Àjàmọ́súrátù mi Àbíkẹ́ dé. Bàbá mi Bátúláyì mi Àyìnkẹ́ dé. Àbíkẹ́ Àjàmọ́súrátù mi. Àlàálá yá ṣe àná kún fáyà kùnú bàbá. Ọkọ̀ Àbíkẹ́ Mọ̀nsúrátù mi ẹ̀ka ìjú ọ̀gá. Àlàálá yá
ṣe àná. Mo bá yà kọ́nù bàbá. Ọkọ̀ Àbíkẹ́ Mọ̀nsúrátù mi nílé olórin. Aya wọn nílé àbí Mahmudu ní aya rẹ̀ ni. Àbíkẹ́ Adé yáre ni. Màmá Àríkẹ́ aya rẹ̀ ni. Màmú yín Kọ́nsọ́lá abiyamọ ni. Alájà Mọ̀nsúrátù. Àlìyájà Mọ̀nsúrátù. Alájà Mọ̀nsúrátù. Máa jayé orí ẹ̀ o. Kíní kò ní ẹ̀ ṣe o. Alájà Mọ̀nsúrátù. Alájà Mọ̀nsúrátù. Ayọ̀ṣò yẹmí kún báyà kúnnù. Ayọ̀ṣò yẹmí kún báyà kúnnù. Ẹ̀yin ṣálọ lọ́wọ́ bá fi kẹ́ wa o. Ẹ̀yin ṣálọ lọ́wọ́ bá fi kẹ́ wa o. Àlùkọ́sí mi yóò wọ̀ṣọ́ mo ṣì ń bọ̀. Jẹ́ kí Fatima tànà. Fatima ẹlẹ́sẹ̀sìn ṣàrẹ́là. Mo lójú bọ̀ lè rọ́ọ̀sì. Ó ní Cinderella kó wálé o. Cinderella kó wálé. Fatima olójú bọ̀ lè rọ́ọ̀sì ẹlẹ́sẹ̀ Maradona. Ọmọge fèrèfèrè. Fatima ó ní Cinderella kó wálé o. Cinderella kó wálé o. Olókèlè kó wálé. Fatima tako lọlé o. Olókèlè kó wálé. Orí ni ọmọ bẹ̀. Jòrè ní táǹkì ni ẹlẹ́sẹ̀ Maradona ní olójú bọ̀ọ̀lì rọ́ọ̀sì ni. Ó sọ pé Fatima tà mí, Fatima tà. Ó sọ pé kẹ́nikẹ́ni má nà bèbí yẹn. Kẹ́nikẹ́ni má nà Fatima o. Fatima ta Fatima bèbí o. Búkọ̀ yà jàkìjàkì. Jàkìjà. Ọmọ ológo, ògo ìpàrìpàtẹ̀, ògo Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin, jàkìjàkì. Kẹ́nikẹ́ni má nà orúkọ yá o. Ìyàwó yìí máa mọ̀ sáfìrí mi, Aisha ti mi o, ẹ̀kẹ́ lẹ́yìn ju ọkọ. Ayaba Ture. Ó ní mo ti bá wọn ṣe kí ọ̀la nílé ayé mi. Àwíyàgbà àmọ̀dàmù ńlá ti lówó lọ. Mo ti bá wọn ṣe kí ọ̀la nílé ayé mi. Ọmọ kún fàyà kúnnú mo ńlá ti lówó lọ. Èjìdé Bàmí Àyìnlá ti ṣe, wọ́n ti ṣe tó dáa sínú àkáǹtì ẹ. 100 pine. Ṣé kò wá pọ̀ ní 100? Wọ́n ti fẹ́ mi náà 100 tèmi. Ó jẹ́ 200. Èmi 200. Èjìdé 100. Ó jẹ́ 300. Àyìnlá ṣeun gan ni. Gbogbo wa náà láòdì. Gbogbo wa láòdì láwọn lọ́dún ká tó lọ. Kò sí kékeré akàn tí nílé lórí. Alájà Aisha Ayaba Ture. Ibi àgbétán lè tàn làbí má lè mọ. Ọmọ náà ni ó gbẹ̀yìn wà lábẹ́kú tán. Alájà mú ìbá tó màmá ó ṣe gan. Ó sanwó mi àmàdà.
kò dúpẹ́ dúpẹ́. ọjà tuntun connection yìí ó ṣe gan ó ń sanwó mi àmọ́dá ni mo dúpẹ́ dúpẹ́. bàmí kún fáyà kúnnù yìí ẹ ṣe gan. wọ́n ti ṣe tó dá fáwọn dà mo dúpẹ́ dúpẹ́. gbogbo ìgbà ni kún fáyà kúnnù máa ń tọ́jú wa. ó ń tọ́jú wa ó ń tọ́jú Àyìnlá ń tọ́jú wa. kún fáyà kúnnù ń tọ́jú wa. tọ́jú wa ó ń tọ́jú wa. Oṣòyẹmí tọ́jú wa. ẹ bá ń kí ilé bàbá. Alájà Zainabu mi ó sanwó mi olówó bisikíìtì owó bisikíìtì nọ́nà ó sanwó mi amọ̀nà òṣè Zainabu owó bisikíìtì ló ná pọ́rọ́bọ́tọ́ bí ọ̀ka ẹni òjò kò lè ná a ní bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ní ẹgbẹ́ òdùn Zainabu àwọn bàtúrè lẹ́rìí yẹn ò Zainabu Zainabu ẹgbẹ́ òdùn Zainabu eléri ibú ni ó fẹ́ kí pákéjì tí ẹ ń lò ẹ kò dọ̀ wá pákéjì tí ẹ ń lò ẹ kò dọ̀ wá. Ejide pákéjì tí wọ́n ń lò ẹ kò jáyé fake life tí ẹ ń lò ẹ kò jẹ́ wá. ìyàwó onídàńlá ẹ sọ fún wọn ìyàwó onídàńlá ẹ sọ pé ti já sí wọn ẹ ti ká wọn kẹ́nikẹ́ni má ṣe gìràgìrà kẹ́yàn kan má ṣe gìràgìrà lágbo wa fẹnugbọwọ́ sún sẹ́yìn má ṣe gìràgìrà lágbo wa owó náà fi ń gbọ́wọ́ lọ dámọ̀dá ọmọ aláti ṣe àlìkọ́sí mi pákéjì tí wọ́n ń lò yẹn kò jẹ́ wá. ìyàwó ọ̀gá wa ìmọ̀ọ́mọ́ Sakiri náà ọmọ bàbá lámúlé ó ní ọ̀rẹ́ kankan iṣẹ́ ìjà ò lè débí láyíláyí láńláwò láyílá. ọ̀rẹ́ kankan iṣẹ́ ìjà ò lè débí láyíláyí láńláwò láyílá. má fa Síkírì pé ń tó dùn fara ẹ̀. Bùsọ́lá yàn sanwó mi ò bá ṣe ń gan. Bísọ́lá yàn sanwó mi ò bá ṣe ń gan. Bísọ́lá. Bàbá Síkírì pé ń tó dùn bàrà ẹ̀ o. Aya ọ̀gá ń sanwó mi àjìyá mọ́dà. Hasbunallahu wa ni'mal wakil. Hasbunallahu wa ni'mal wakil. Alájà Madinat good. Àjọkẹ́ Adé ìbànújẹ́ oníkan ẹ̀ Alájà Madinat to me good. Tọ́ba ti wáyọ̀ ságo wọn ló pa o. Ìyàwó Alájì lóní good ẹ̀ máa wọlé wá. Alájà Madinat mi ò ṣeun owó gòdì ló ń ná fọ́ọ̀mù láti ṣe àwọn tàwọn yá àmọ́dá lẹ́rìí yẹn ẹ ṣeun tẹ fọ́fà àmọ́dá ẹ ṣeun gan àwọn eléyìí wọn ò gbọ́ nǹkan kan yàwí yá àmọ́dá lọ wọ́n ti gé wọn létí lọ àwí yá àmọ́dá ní tíá irúkọ yàtú Méjìdé tó bá fẹ́ pè mí á sọ pé àwíyé tíátíá. Àwíyé tíá tọ́ba ti wá yọ ságo alópa o ìyàwó Alájì onígò ẹ máa ó lẹ máa ó ní ẹ máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Màdínà wọ́n máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Máa gbẹ́sẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan. Àjọkẹ́ ìyá
Àjọkẹ́ ìyá Àjọkẹ́ máa gbẹ́sẹ̀ lọ máa gbẹ́sẹ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan nígbà tó jà látà lówó nígbà tẹ́jọ́ nílé sí lówó ẹ máa gbẹ́sẹ̀ lọ ẹ máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan ẹ rọra gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan tẹ́ bá ti wá yọ Àdùkẹ́ má ló pẹ́ o ìyàwó alájí ó sọ pé káfí bèbí Àdùkẹ́ ó bàjẹ́ káfí bèbí Àdùkẹ́ ó bàjẹ́ nípa kuruma kójó dáadáa kójó dáadáa kójó dáadáa. Káfí bèbí káfí drinks and more Àdùkẹ́ ó bàjẹ́ káfí drinks ó ń sanwó Àlàdé ó ń jíjó Àlàdé ó nípa kuruma kójó dáadáa kójó dáadáa. Àdùkẹ́ bó ṣe ń jó Àjọkẹ́ bó ṣe ń jó ó lè díjà sílẹ̀ nílé ijó bó ṣe ń jó Àdùkẹ́ bó ṣe ń jó ó lè díjà sílẹ̀ nílé ijó. Èmi lálàhùn mo ní mú wọn mọ́ ìsìlámù lẹ́sìn ọ̀pọ̀ yẹmi yàrá. Tàbàtì tó mi ládojúkọ àlìkórí àná ẹ̀rọ làgòjúlé. Èmi lálàhùn mo ní mú ọmọ ìsìlámù lẹ́sìn wa. Ìjọ àlìkọ́sì mi ọ̀gá wa. Ìyàwó bàbá wa Imam Musa kiri iná ọmọ ọba àgbàlá wọn lẹ. Tábà délé ẹ bá mi kí bàbá wa ẹ̀dẹ̀kú ìtọ́jú wọn. Àlìkọ́sí mi yù ọṣọ mo fẹ́ fún jẹ lódìdí ni mo ti múra ẹ wá àsìbúnà làwù mi olórí rẹ. Ìyàwó bàbá wa Imam Musa kiri náà abiyamọ gidi àwọn ni wọ́n pọ̀ wá ni wọ́n dẹ́bò bò wá pé kíní kan ò ní ṣe wá bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kí bàbá ọ̀là arúgbó nípa àkàtà. Ọlá arúgbó nípa kàtà ọmọ bàbá ọlá arúgbó ẹkú ìfẹ́ mi ẹkú mẹ́jọ bàjẹ́ bàbá ọlá arúgbó àtúbọ̀ máa dà sí àtúbọ̀ máa dà ó ti dolórí ire ó mà ti dolórí ire Kọ́sìmí ọ̀ṣọ́ Àlìkọ́sìmí ọ̀ṣọ́ ó ti dolórí ire ó mà ti dolórí ire Kọ́sìmí ọ̀ṣọ́ Àlìkọ́sìmí ọ̀ṣọ́ ó ti dolórí. Ẹ má jẹ́ kó pariwo torí Ọlọ́run Ọba. Àsìkò mímọ́ làwa yìí. Alálùfáà ló ń lò gbà. Kọ́sìmí ká má parọ́ ká má ṣe ké. Ọlọ́run ká ẹ nínú ayé. Àsìkò mímọ́ làwa yìí Àlìàmí. India lady alájà Ṣakírátù mi máa wò lè máa rọra. Àsìkò mímọ́ làwa yìí o. Àlìkọ́sìmí yù ọṣọ àsìbúdà ńláwù bàbá tọ́lọ́gbẹ́kún fàyà kúnnú fún káwí kó dẹ ṣe lójú ẹsẹ̀ lá fún. Alágbára tí ò kì í ṣe ka ọmọ dòdò ń fa ìkà. Alágbára tí ò fi ṣe ka aláàánú ní Kọ́sìmí ọṣọ
olóríire ní Kásìmí Ọ̀ṣọ́ wọn lọ́gọ́ ní Kásìmí Ọ̀ṣọ́ ọmọ dòdò fáyíkà àsìkò mímọ́ láwa yìí Kásìmí àsìkò mímọ́ láwa yìí ká má parọ́ ká má ṣe ké ọlọ́nkẹ́ nínú ayé èèyàn àdìsá ṣòwò Mórítàlá ajé túmọ̀ wí ẹ bá ń kí Kásìmí Ọ̀ṣọ́ èèyàn àdìsá ṣòwò Mórítàlá ajé túmọ̀ bí ẹ bá ń kí Kásìmí Ọ̀ṣọ́ èèyàn sọ ibùlí bàyà ni ẹ bá ń kí Kásìmí Ọ̀ṣọ́ èèyàn lárúgbó pàkàtà ọmọ lárúgbó pàkàtà ẹ bá ń kí Kásìmí Ọ̀ṣọ́ ọmọ àfà dáadáa tó ń bẹ nílọrin gbogbo àfà tó bá ti dá títa lè Kásìmí ni àfiwá tó bá lórí ń ta yín àfiwọ́ tó bá lórí ẹ̀ yí àfiwọ́ tó bá lórí ń ta ẹ́ gbogbo wa ní Kásìmí Ọ̀ṣọ́ gbogbo wa la ní Kásìmí Ọ̀ṣọ́ tòró líle ní Kásìmí Ọ̀ṣọ́ kò kí ń sí níbi kó bàjẹ́ ọmọ dòdò fáyíkà alágbára tí yóò fi ṣe kà aláàánú ní Kásìmí Ọ̀ṣọ́ ó ti dolóríire ó mà ti dolóríire Kásìmí Ọ̀ṣọ́ àlè Kásìmí Ọ̀ṣọ́ ó ti dolóríire. ó ti dolóríire ó mà ti dolóríire Kásìmí Ọ̀ṣọ́ àlè Kásìmí Ọ̀ṣọ́ èjìdé sanwó àlè Kásìmí Ọ̀ṣọ́ Rúkọ̀yà ní kí ẹ̀gàn àlè Kásìmí Ọ̀ṣọ́ okú àdúró ti Kásìmí àlè Kásìmí Ọ̀ṣọ́ èjìdé ó ń sanwó ẹ̀ àlè Kásìmí Ọ̀ṣọ́ ó sọ pé àfá mi ní ó ní àfá mi ní àlè Kásìmí Ọ̀ṣọ́ àlè Kásìmí Ọ̀ṣọ́ àlè Kásìmí Ọ̀ṣọ́ àlè Kásìmí Ọ̀ṣọ́ Kásìmí tó jẹ́ pé ìdùnnú mi ló kú jẹ́ Kásìmí tó jẹ́ pé àfá mi ló kú jẹ́ Kásìmí tó jẹ́ pé àfá mi ló kú jẹ́ Kásìmí tó jẹ́ pé ìdùnnú mi ló kú jẹ́ Kásìmí tó jẹ́ pé àfá mi ló kú jẹ́ Kásìmí tó jẹ́ pé alátìlẹ́yìn mi ló kú jẹ́ onídúró mi ẹ̀ ṣe wò onídúró mi ẹ̀ ṣe àlè Kásìmí ẹ̀ ṣe wò onídúró mi ẹ̀ ṣe Kásìmí tó jẹ́ pé ìdùnnú mi yé. Kọ́lọ́ mọ́ fi wá búra wá àmì o kọ́lọ́ mọ́ fi wá búra wá àmì o. Kọ́lọ́ mọ́ fi wá búra wá àmì. Kọ́lọ́ mọ́ fi wá búra wá àmì. Kọ́lọ́ mọ́ fi wá búra wá àmì. Àlè Kásìmí. Àlè Kásìmí ó kàre bàbá. Yáyá èmi tí mo mọ̀ tẹ́lẹ̀ èmi tí mo gbà tẹ́lẹ̀ Àlè Kásìmí Ọ̀ṣọ́ àsìbúnà làwù ọmọ dòdò fáyíkà tí bá ti káwọ́ sókè mi ò káwọ́ sókè bẹ́ẹ̀ nìkan kan mọ́ o.
Zigo kọ́lọ́mọ fi wá búra wá mi. Zigo kọ́lọ́mọ fi wá búra wá mi ológo. Olówó kò lẹ́rìí yẹn ẹ̀wà kọ́lọ́mọ fi wá búra wá. Àwọn tó ń bá ẹ jẹ tó ń bá ẹ jẹ yóò padà bàjẹ́ fún wọn ni. Ẹ gbádùn ni olówó kò ní ọmọ bàbá Àṣìlẹ̀ kú ìkálẹ̀ níbẹ̀ yẹn ó ṣeun. Ọmọ bàbá Àṣìlẹ̀ gbadélé ẹ bá mi kí Àlífà ẹ bá mi kí Bọ́lá Àṣìlẹ̀ ẹ bá mi kọ́ láàrin iwájú Àṣìlẹ̀ ọmọ bàbá Àṣìlẹ̀ Bànátù náà Rìjálù náà Jìbálù bẹ́ẹ̀ ni Zigo àwọn tó ń bá ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀jẹ̀ yóò padà bàjẹ́ fún wọn ni. Zigo fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Zigo àwọn tó ń bá ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀jẹ̀ yóò padà bàjẹ́ fún wọn ni. fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Zigo fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Alájà kẹ́ni yẹ wọ́n mọ́. Alájà kẹ́ni yẹ wọ́n mọ́. Olówó kò ní ẹ wọ́n mọ́. Látàyà lálùmọ́lẹ̀ mi ò ṣeun. Tó ti ń fẹ́ wá mọ̀dà yẹ wọ́n mọ́. Fílẹ̀ sàn fi òsàn ẹ̀wọ̀n mọ́. Tókè tilẹ̀ tí méjì yẹ wọ́n mọ́. Ilé sábìyàn jẹ wọ́n mọ́. Ẹni tí ò fún ní láṣọ láyé mi. Kò lè pẹ́ ní lọ́lọ́sì kẹ́sọ̀ fún. Mo ti wà lára àwọn aṣíwájú. Mi ò ní rẹ̀yìn láìlẹ̀. Zigo ó ṣe ọkùn ìfẹ́ mi àtúbọ̀ máa dára sí i. Ó sọ pé wọn ò ní bá ẹni bẹ̀rẹ̀ wọn. Àti kúrò tó ibẹ̀ síbẹ̀ torí bí gíga ṣàlàyé. Mo dúpẹ́ fọ́bọ̀ lọ́hùn tí ó fọ́ tàbí lọ́rọ̀ sọ òjò kan sọ pé kò wá tán. Zigo torí bí gíga ṣàlàyé. Zigo mo dúpẹ́ fọ́bọ̀ lọ́hùn tí ó fọ́ tàbí lọ́rọ̀ sọ òjò kan sọ pé kò wá tán. Ó ti ń ṣàyè bọ̀ sí pẹ́. Zigo ó ti ń ṣàyè bọ̀ sí pẹ́. Alájà Rúkáyà ṣe nílé. Zigo ló ń sanwó mi àgàdé o. Bùkọ́lá mi gàtà àwọn ṣe. Bùkọ́lá mi gàtà àwọn ṣe. Àtijọ́ ń bá bọ̀ ò ti pẹ́ o. Kópa kíní kan àwíyé ló ń gbọ́. Ẹ ò lè bá wa ní ibẹ̀ yẹn mọ́. Mo ti kúrò ní rẹ̀ ti pẹ́. Ibi gíga ṣàlàyé mi. Mo dúpẹ́ fọ́bọ̀ lọ́hùn tí ò fọ́ tàbí lọ́rọ̀ sọ. Kò jẹ́ kán sọ pé kò rọ̀ tán. Ẹ ò lè bá wa ní ibẹ̀ yẹn mọ́. Fatima Àti kúrò ní ibẹ̀ ti pẹ́. àti kúrò ní ibẹ̀ ti pẹ́. Ó tún sọ pé tẹ́wọ́ ti wá yọ ságo. Ó pọ̀ ìyàwó alájì onígò ẹ máa wọlé wá. Zigo tẹ́wọ́ ti wá yọ ságo. Ìyàwó alájì onígò ẹ máa wọlé wá. Tẹ́wọ́ ti wá yọ ságo. Ìyàwó alájì onígò. Àwíyé ẹlẹ́bùn tó pọ̀ bí ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé tó yàtọ̀ sí pé àwọn kò ṣá tó mórí wí nílẹ̀ ó ti gbọ́ ohun tó dùn tún la ó fi pé ọjọ́ ìṣẹ́
àwíyé là ń fẹ́ ránṣẹ́ lórí ní àti pálójó ẹ̀ máa ń dùn gidi ní ọ̀nà ìsìnkẹ́ fọ́ ètò ìdánwò lọ́tún ní títí ayé kò ní ilé ìṣúra ní gbígbọ́ tó lè fi dáhùn lóyà lọ́sọ̀ ló máa ń mú wa. Dárin ìràwọ̀ mi, ògo mi, ìràwọ̀ mi, ògo mi. Ìràwọ̀ mi, ògo mi, ìràwọ̀ mi, ògo mi. Àwọn ti di bọ́lá òṣọ ẹyẹ ìgbé bàjẹ́ mi, aládé. Ògo mi. Àlìkọ́ bàbá ni o, bàbá làlìkọ́. Àlìkọ́ sì mí yíwọ́ṣọ, àsìkò náà láàlìkọ́ bàbá ni. Bàbá làlìkọ́, òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀, àlìkọ́ sì mí yan. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀, àlìkọ́ sì mí bá. Àlìkọ́ bàbá ni, bàbá làlìkọ́. Àlìkọ́ bàbá ni o, bàbá làlìkọ́. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀, àlìkọ́ sì mi bá. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run tó mi ilẹ̀, àlìkọ́ sì mi bàbá ni. Ọmọ àlìkọ́ lẹ́rìn ẹ̀ o, ọmọ àlìkọ́. Máa nọ ni, ọmọ àlìkọ́ lẹ́rìn ẹ̀ o. Yé bọ́lá mọ̀ bá ń kọ́ mọ́ jẹ́ kí n rí tèmi náwó sí o. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi pè ránṣẹ́. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi pè ránṣẹ́. Ọmọ tó jẹ́ pé ìdùnnú mi ló mú jẹ́. Ọmọ tó jẹ́ pé wúrà mi ló mú jẹ́. Ọmọ tó jẹ́ pé jíǹkì mi ló mú jẹ́. Ọlọ́run máa pọ̀ ọmọ mi bí já Rasulillah. Ọlọ́run máa pọ̀ ọmọ mi bí já Rasulillah. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi pè ránṣẹ́. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi pè ránṣẹ́. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi náwó sí o. Bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ jẹ́ kí n rí tèmi náwó sí. Àlìkọ́ sì mí aṣọ, ọ̀gá wa à ń sọ máa fà ní. À ń sọ máa fà ní tọ́lọ́ ń gbọ́ owó ẹ̀ ṣiṣẹ́. Àwọn eléyìí wọ́n yàtọ̀ sálúfà tó ń ganu kiri. Àfà tọ́lọ́hún ò dá lójú ló máa ń ganu kiri. Àlìkọ́ sì mí ò kí ń ganu sí. Ilé ẹ̀nà máa ń wá ganu sí. Àfọ́ ọlọ́rẹ ni. Àfọ́ onígbàdúrà Àlìkọ́ sì mí ọ̀ṣọ́. Hello ladies and gentlemen. Hello ladies and gentlemen. Hello ladies and gentlemen.